ti bọ́ sí àkókò tí ẹ̀yin tẹ bá ní ohun tẹ fẹ́ fún bàbá ṣé ẹ̀bùn ni ṣé gíftì ni gbogbo ẹ̀ nísìnyí. ok ẹ fẹ́ sọ̀rọ̀. ó yá ẹ bá wa máa wá ṣe nísìnyí. gbogbo ẹ̀dá àlàyé tí ọlọ́run sọ pé kí àlàyé ń bí lónìí lórúkọ ọlọ́run bàbá tó ṣẹ̀dá gbogbo ìṣẹ̀dá ènìyàn níbi tá a jọ dòkó sí yẹn tẹ́lẹ̀ àti ẹgbẹ́ àlàyé ọkọ̀ bá ìṣẹ̀dá rẹ ní pé kí wọn náà kíra rẹ pé eku oríire ọjọ́ òní. bàbá lórúkọ ọlọ́run tó ṣẹ̀dá gbogbo ẹ̀dá ènìyàn lónìí gbogbo tó ń kí ẹ̀dá lè jẹ́ gbogbo ìlú ìgboyà lápapọ̀ akíyí fún oríire ọjọ́ òní ẹ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé o ẹ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé èyí ni ẹ̀bùn kékeré tí a mú wá fún yín lórúkọ ìlú ìgboyà ní ìlú Ifẹ̀ ẹ ṣe o. mo kí yí o ìgboyà community ìlú ìgboyà agbègbè ìgboyà ní ìlú Ilé-Ifẹ̀ kò ní gbọ́dọ̀ ojú àṣà níbi ìtàwòdì ìrọ́rọ̀ ẹ máa bẹ ọ̀bẹ ní pẹ̀sù àtẹ́lẹsẹ̀ ní tẹ ọ̀nà ẹ tó bẹ́ o ìlú wa ìgboyà kò ní dàrú Ilé-Ifẹ̀ kò ní dàrú àmọ̀mọ́ ṣe o mo dúpẹ́ o mo mọ̀ lóore o. ẹ fún ọ ní àtẹ́wọ́ dáadáa ẹ fún ọ ní àtẹ́wọ́ dáadáa ẹ fún ọ ní àtẹ́wọ́ dáadáa. On behalf of park manager system Oyo State, on behalf of Chief Bokalala Midi, auxiliary, ó ní kí n sọ bí pé ọdọọdún làárọ̀ ológo, ọdọọdún làárọ̀ àwùsà, ọdún òní dún ká má rọ lóbi lórí àtẹ. Bá tún di àmọ́jú, á tọ́ ṣe àìkú tẹ́kẹ̀rà. Thank you so much. Listen. Thank you. Thank you. Ó yá àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí o àdúpẹ́ nísìnyí afẹ́wá dúpẹ́ lọ́wọ́ àwọn Ifẹ̀ yam sellers. gbogbo nǹkan tó ó yá akíní kú oríire fún ayẹyẹ tòun ẹgbẹ́ oníṣu bínúkonú yam seller Ifẹ̀ branch bínúkonú yam seller Ifẹ̀ branch ẹ̀dínwó ẹ̀bùn kékeré yìí àwọn ká fi ẹgbẹ́ wa ò ní dàrú o bínúkonú ò ní dàrú o ẹ máa gbèrú sí i o. ìṣòro nísìnyí ẹ̀jẹ̀ ká borí kékeré náà. DJ, please don't play anything for now. Please don't play anything for now. Ìsú fami sí, ìsú ti kálẹ̀ ìsú fami sí, ìsú ti rámàrèlú òyìnbó, ìsú ti kálẹ̀ ìsú fami sí. Thank you ma. Thank you ma. Ẹ jẹ́ ká pẹ́ ẹgbẹ́ ingredient gbogbo ẹgbẹ́ ingredient ẹ wọlé báyẹn straight láàrin ìṣẹ́jú kan pápápá ingredient ẹ wọlé báyẹn láàrin ìṣẹ́jú kan ẹ wọlé báyẹn láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ kí gbogbo ẹgbẹ́ pílẹ́mù bọ́ kó máa ṣe bẹ́ẹ̀ kó máa múra sílẹ̀ lẹ́yìn náà ẹgbẹ́ aláta. ẹgbẹ́ gbogbo ìṣẹ́ni dáadáa wọ́n mi wá. ẹ ṣe ẹgbẹ́ lólùbọ́. Thank you very much. Ẹgbẹ́ máa wo làwọn ẹgbẹ́ lólùbọ́ ẹgbẹ́ olólùbọ́ àwọn ẹgbẹ́ ilé kòkúta ẹ máa gbé wa sílẹ̀. Àwọn ẹlẹ́gbẹ̀dúgba ẹgbẹ́ alátẹ ẹ ṣe o. ṣàmọ̀dún o pẹ́pẹ́pẹ́ lè wé ẹyá sáré ẹ̀pẹ́ o lékè báyìí ló lékè igi ẹ̀ máa lékè ọ̀tá lé ẹ̀ lékè ọ̀tá òde ẹ̀ ní fọmọ ṣé o ẹ̀ ní fọmọ tulẹ̀ yìí o lágbára lọ́wọ́lọ́wọ́ gbẹgbẹ́ alátẹ̀lú lè fẹ̀. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀
ètò bá ti di bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ìṣàlọ́. Gómìnà ó ṣe bẹ̀, epo ni ó fi. Mo kí wa ọ̀nàrẹ́sà olórí aládébòdo káàbíyèsí o. Mo kí gbogbo àwọn olórí aládébòdo tó wà kálẹ̀ ẹ̀ máa bá ṣe o. Mo kí olórí wa ìyàwó tẹ̀ láti ilẹ̀ bàbá tó ta àwọn ẹ̀ka àkàjàkà tó wà kálẹ̀. Akọ àgbẹ̀tì bàbá wa 25 years on stage. Congratulations, sir. Thank you. Ẹ ṣe mí. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin lọ́wọ́ tó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Lórúkọ ẹgbẹ́ elépẹ̀pẹ̀ àtìlẹ̀ Oòduà tí èmi Babalọ́jà Mọ́rò ní international market tí mo jẹ́ alága wọn àfún bàbá ní ẹ̀bùn kékeré yìí lọ́dún yìí tó bá máa gbọ́dún tí ń bọ̀ ó máa jù báyìí lọ. Ẹ ṣe àdúgbò. Bàbá wa bàbá Peter Fatomilola ẹ̀ ń gbà lọ́wọ́ lọ́dún yìí ẹ̀ tún gbà lọ́dún tó ń bọ̀. Àwọn náà lè fún yín o àti gbogbo àwọn táwọn akálẹ̀ o. Ẹ ṣe o. Ẹ kú ìnáwó o. Nísìnyìí gbogbo àwọn ẹgbẹ́ oníṣòwò ọmọ dáadáa àdúgbò gbogbo ọmọ dáadáa lóṣù tí wọ́n láti wá ìjọ bàbá sí. Babalọ́jà ló ń sọ̀rọ̀. Babalọ́jà ló ń sọ̀rọ̀. Bàbá òní kọ́lẹ́ mi rí o. Ọ̀rọ̀ èyí ló ń kí o. Ọ̀rọ̀ èyí. Ọ̀rọ̀ òní tẹ̀ ló ń kí o. Thank you so much. I want to congratulate you very much. Bàbá ẹ ṣeun gan. Lágbára Ọlọ́run ẹ dàgbà sí fún wa. Fún ẹ tọ́. Àti fún ìlọ́pọ̀ tó kù jẹ. Àbá tó ní next generation tó bá yí lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ kó wa jẹ. Yoruba study group wọ́n ní kí present medal fún yín as a mark of appreciation and confirmation as the chairman board of trustees of the in the name of the Father, the Son, and the Holy Spirit. Lórúkọ àwọn tó nílẹ̀, lórúkọ gbogbo, lórúkọ onírìṣà, lórúkọ Yorùbá, mo present the medal fún yín gẹ́gẹ́ bí chairman board of trustees. Ẹ ṣe gan-an. Nísìnyìí, tó ti àwọn ṣe àwọn ẹlẹ́jà tútù ti Ilé Ifẹ̀. Ọjà tútù, ẹlẹ́jà tútù, ẹja tútù. Ọ̀ní kì í yó, ọ̀ní kì í yó. Olùkọ́ ẹ̀ gbọ́, ẹ̀ tọ́, ẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀.